Yoruba. Lọ́sàn-ọjọ́ kan, ó kó sí kòtò, lòjò sì fà á. Bàbá bá mi gbé, gbígbé tí mo gbé, mo tọ́jú rẹ̀. Ara sì yá, ó wá mẹ́wàá, ó pa mẹ́sàn-án. Bọ́mọdé òkú, àgbà mi dà, dòdò mi dò. Adébímpé, ṣé o ti gbómi ẹ̀bà kaná? Bàbá yóò ní pẹ́ dé o. Bẹ́ẹ̀ ni màámi. Ó dáa, Musu ńkọ́? Àgbàjá rẹ̀ wà nísàlẹ̀ tí ń bá ọmọ inú rẹ̀ ṣeré. Ṣá ìtànà tó ń tàn, òtútù ó sì dá wa, má dúró lọ́jọ́ ọ̀la, àkókò súré tètè. Ikùn mi o. Ó ti ń bọ̀ o. Bímpé. Màámi. Wò ó kọ́kọ́ lọ gbé ẹrù ọmọ wá nínú ilé náà kó wá pe bàbá yín lórí aago. Mo sún máa bọ̀ o. Mo sún wo kọ́kọ́rọ́ lórí tábìlì kó lọ pe Kàsálí wá kó wá gbé mi lọ sílé ìwòsàn. Síra lọ. Olóyè, ẹ kú ayọ̀ ọmọ náà. Ọkùnrin ni àbí obìnrin? Olóyè, gbogbo ọmọ lọ́mọ. Ṣé kìí ṣe wípé obìnrin ló tún bí? Olóyè, ọmọbìnrin ni, ṣùgbọ́n àwọn kankan wà tí kò yé yín nípa. Olóyè, ẹ wá náà. Ọmọbìnrin mìíràn ẹ ṣáà ń fi ọmọbìnrin ṣépè fún arábìnrin yìí ni. Kí ló ń sọ ọmọbìnrin yìí náà? Ìkà rèé o, ìkà tí ò lábà wọn ni pẹ̀lú. Ẹ̀dùn náà àkọ́bí obìnrin wọn ò sọ̀rọ̀, ẹ̀ẹ̀kejì obìnrin wọn ò gbìn, ẹ̀ẹ̀kẹta obìnrin wọn ò dùn, ẹ̀kẹrin náà obìnrin ni wọ́n sọ̀rọ̀ díẹ̀, ìkarùn-ún rèé o obìnrin tún ni. Èmi Àkànmú Arowolo, Arowó náà. Kí ni ká ti gbọ́ pé ọmọkùnrin tí ó jòrúkọ mi. Àwọn akọ́lá lọ rèé, wọn ò lákọ́lá wọlé kankan. Èyí ọ̀dà tó ọwọ́ ti bà mí látara ọmọbìnrin yìí, ọwọ́ bà mí. Ẹ ṣeun. Olúwa ṣeun. Ṣé bọ́ì ni tàbí gẹ̀? Because tí o bá jẹ gẹ̀, kò ní funny at all o. The first time tí ìyá Bímpé ó bí gẹ̀, inú àwọn family yìí kò dùn púpọ̀. The last time tí ó bí gẹ̀, àwọn family yìí sọ naming ceremony di complaint ceremony. Tí ìyá Bímpé bá tún lọ bí gẹ̀ this time around, naming ceremony má di fighting ceremony ni o. And ìyá Bímpé ló máa fi orí kó gbogbo ẹ̀. Chief, ṣé ọmọkùnrin ni tàbí ọmọbìnrin? Pàtàkì ṣàlọ́mọ bíbí jẹ́, bàbá owó raṣọ aṣọ àmàgbò ìwọ tó lọ́mọ láyé o. Ṣé obìnrin kì í ṣọmọ ni?
àbí ẹ̀bi mi ni wípé obìnrin ni mò ń bí jọ? Ṣé mi ni Elédùà tí ń ṣọmọ ni? It is enough, Mama Bímpé. Má sunkún mọ́. God tí ó fún ẹ ní girls 5 times. He will surely give you boy. Just have faith. I know say before you born up to 7, wàá bí ọkùnrin. Ìyá Bomboy, kí ni wọ́n tún ń sọ yìí? Ìkúnlẹ̀ 7 báwo? 5 tí mo bí gan-an. Ṣé o lérò wípé ó rọrùn ni? No vex. Mo kàn fẹ́ encourage ẹ ni. Ó yá wá máa lọ, ó ṣe gan, ó kú ìdìde. Ìyá Bímpé, ṣé o ti vex fún mi ni? Ó dáa, má bínú. Èmi náà á bá chief sọ̀rọ̀ kó fún ẹ ní another chance. Má ṣe yọnu. Kádìjú ká ṣe bí ẹni kú, káwé ẹni tí ó sunkún ẹni. Kábùrin bùrin. Pẹ̀lẹ́ ìyá Bímpé, ọwọ́ ti bà ọ́. Wọ́n padà mú ọ. Àdùnní Arowolo, orúkọ tí ò jámọ́ nǹkan kan nídìílé Arowolo mọ́ nítorí ò bí ọmọkùnrin tí yóò jẹ́ àrólé. Báwo ni wọ́n ó ṣe bọ́ nínú àdánwò yìí? Ǹjẹ́ mo tó ẹni tí ń rìn lágbolé Arowolo báyìí? Àfi kí n máa fi ọwọ́ bojú rìn kiri. Màámi, ẹ yé ṣàrò mọ́, Elédùà ní ṣọmọ. Lọ́rẹ̀ sọ fún bàbá rẹ̀. Bàbá mi kì í ṣe bàbá tiẹ̀ ni. Ẹni tí ò rí wa gẹ́gẹ́ bí ọmọ nítorí pé a kì í ṣọmọ ọkùnrin. Kí ni ìdí tí èmi náà á fi pè é ní bàbá mi? Bí ẹnu ẹ sọ̀hún, ó ń ṣi ní bàbá yín. Ó ló ṣokùnfà àti wáyé yín. Ó ní àwíjàre kankan lábẹ́ bó ti wù kó rí láti sọ̀rọ̀ tí ò dáa nípa bàbá yín. Bàbá ẹni ni bàbá ẹni o. Ẹ má bínú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wọ́mọ tí Elédùà ò fún wọn. Elédùà kẹ́ mi pẹ̀lú àwọn ọmọ. Síbẹ̀ àwọn kan ní ọmọkùnrin làwọn fẹ́. Ọ̀rọ̀ wọn dàbí ẹni tá a fẹ́ fi jọba tí wọ́n ní kó lọ ṣe àwúre kó lè di Elédùà. Ṣé mi la dáni wáyé ni? Elédùà gbé mi borí ìṣòro mi yìí o. Ọmọ ẹni lọ́mọ ẹni o, ọmọ ẹni ṣàlàrólé ẹni, àtọmọkùnrin àtọmọbìnrin. Ẹ jọ̀ọ́, mò ń lọ Ọjọ́kọrọ. Táksì wo ló ń lọ? Ọjọ́kọrọ lọ́hùn. Ẹnìkan lókùn tó ń lọ lálẹ́ yìí. Ẹ tẹ̀lé mi. Ẹ ò mọ̀ ní fojú sunkún ọmọ lágbára. Alani. Níbo ni ìyá rẹ̀ wá lọ báyìí? Kí ló dé? Alani ńkọ́? Arábìnrin yìí ló ń lọ sójokòrò. Ṣó dá ọ lójú pé Alani ń bẹ nínú ọgbà yìí? Mi ò tí ì rí ọkọ rẹ̀ lálẹ́ yìí. Mo rí nígbà tó ń wọnú ọgbà lọ láìpẹ́ yìí. Ó dáná. Alani. Ẹ̀mí o ẹ fetí balẹ̀ kẹ́gbọ́rọ̀ kan. Ọmọ ṣáni. Ọkọ Alani rèé. Òun náà ni. Ọmọ ṣáni. Ọmọ níbẹ̀. Alani kòkòrò gbé nǹkan mi sẹ́nu wúyẹ́ ó kú iṣẹ́ takuntakun tó bá yá kó ní ọjà ò yá. Ọjà leléyìí náà. Àbúrò rí bí wọ́n ṣe ń gbé ọjà fúnra wọn ni. Alani kòkòrò jóbijóbi. Kí ló dé? Arábìnrin ló ń lọ sójokòrò. Ṣé ó ṣetán àti gbé wọn àbí ò ṣetán? Ṣálé ìwọ ni ó ṣe ọmọ tó ń sọ ọmọ gbẹ̀ngbẹ̀n tó ta lẹ́nu tó dùn bàjẹ́bàjẹ́ ẹ̀mí Alani ẹ̀mí ọ̀gá. Ẹnu ò kì í ròyìn ni àbẹ̀wò ní kíkí àbòsí. Arábìnrin, ẹ wá wọlé. 2,000 náírà lówó yín o. Arábìnrin, àyè wà lẹ́yìn, ó sì tẹ̀ dáadáa. Ẹ ṣeun, mi ò fẹ́. Ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́. Ìtumọ̀. Ká tiẹ̀ ní Elédùà fún ọ lọ́mọkùnrin, ṣé kò tún fún ọ ní làákàyè náà ni? Ó tiẹ̀ ti dá báyìí, ìwọ náà ti wá rí wípé ìyá Bímpé ò lè fún ọ ní ọmọkùnrin. Wọ́n wọ̀rọ̀kọ̀ kó fi ṣàdá, rèé fẹ́ obìnrin míì tí ó fún ọ ní ọmọkùnrin. Èmi ò lérò pé àgbàlá mi yóò padà di ìlúbìnrin.
ìyá Bímpé kí lẹ̀ṣẹ̀ mi ná kí ló dé tó lè fún mi lọ́mọ ọkùnrin obìnrin kan wàhálà kan obìnrin méjì wàhálà méjì obìnrin mẹ́ta ìjàngbọ̀n mẹ́ta ni obìnrin bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀. àní oyè ṣàárò mọ́ ọjọ́ ló ń lọ lórí ẹ̀ yìí àbò fẹ́ fi owó orí tọmọkùnrin ni. ọ̀rọ̀ ńlá leléyìí o. olóyè olóyè olóyè. olóyè ṣé kò sí mo ní láti pè yín tẹ̀mẹ́ta kẹ́ ẹ tó dáhùn. kò sí nǹkan kan. ṣùgbọ́n ojú yín yìí kò fanimọ́ra rárá o ọjà àwọn build strong tí ẹni kí n gbé wá rèé àwọn interior space náà wọ́n ń tẹnumọ́ wípé àwọn fẹ́ rí yín lójúkojú. ọ̀dà n ó ṣiṣẹ́ lé lórí fi sáàrin àwọn sẹ́ẹ̀mí ọ̀la. olóyè mo mọ̀ wípé akọ̀wé lásán ni mí tí kò dẹ̀ yẹ láti máa dá sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ayé yín ṣùgbọ́n ó hàn pé nǹkan kan bà yín nínú jẹ́ tí ẹ bá nílò ènìyàn láti bá sọ̀rọ̀ mo wà níbí o. ìyàwó mi kọ̀ láti fún mi ní ọmọkùnrin ni báwo máa ṣe ní ọmọbìnrin 5 láì lọ́mọkùnrin ẹyọ kan ṣoṣo tí ó jò ó kọ́ mi obìnrin 5 tán ẹ dákun àǹfààní wo gan lọmọbìnrin ni pẹ́pẹ́ bóyá wọ́n gbàlẹ́ ọkọ wọn lọ ni. ṣé ó ṣe pàtàkì kí ẹ ní ọmọkùnrin ni. ó sọ pé ọtẹ tí bẹ̀lẹ̀ jẹ́ ni ó sì béèrè irú ìbéèrè yìí a jẹ́ pé gbogbo nǹkan tí mò ń sọ pátá kò yé ọ rárá nù. rárá o olóyè mò ń tẹ́tí ó kò jẹ́ ìbéèrè tí ẹ ò nílò láti fèsì sí. àwọn ẹbí mi fẹ́ kí n fẹ́yàwó mi sóbìnrin tó fi ṣaya sọ wá pọ̀ ń ta lóde ìsìn kì í ṣe gbogbo obìnrin la lè fi ṣaya. olóyè kò rọrùn láti mọ ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ kò rọrùn rárá. ibi tí mò ń lọ gan-an nù. àti wípé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀ yín dáadáa ẹ ò lè fẹ́ ẹni tí ò mọ̀ yín tí kò mọ̀ wípé ẹ̀bà àti ewédú pẹ̀lú ẹran bíi 25 lẹ fẹ́ràn. bó ṣe rí gan-an nù. èmi gangan ni mo yẹ ní ẹni náà. kí ló ń sọ. nǹkan tí mò ń sọ ni pé mo lè fún yín ní ọmọkùnrin àti mọ́ra dáadáa mo mọ ìgbà tí ẹ bá ń dunnú àti ìgbà tí inú yín bá ń bàjẹ́ ọkùnrin dẹ̀ pọ̀ lára mi bí ṣẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o ẹ̀yin ẹ̀kọ́ tú òróró yín sí mi lára ló bá tán. ọmọkùnrin kún ara tiẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni o kódà àwọn dókítà máa ń bẹ̀ mí dáadáa pé kí n wá ran àwọn àgàn lọ́wọ́ mo kọ́ mi ò máa gbá máa ní. kádìjú ká ṣe bí ẹni kú káwẹni tí ó sunkún ẹni kábùrìn ká fẹsẹ̀ kọ́gi káwẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ bá a kówó raṣọ